bàjẹ́ láyé Ìbàdàn ní ìdàrú o àwa lọmọ Ògúnmọ́lá Ìbà Olúyọ̀lé o àwa lọmọ Ìbíkúnlé Ìbàdàn lú òjò à ń jẹ gbíǹjẹ karahun. Let's go there, I take you there. Say you want to party, let's go there. Let's go there, I take you there. And we got the money, let's go there. Ẹ lọ gbórí wá, ẹ lọ gbẹ́ni wá. Ẹ wá jayé tàǹjẹ̀ nìbàdàn o, tàǹjẹ̀ nìbàdàn wo 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 wo. Jágbá Líbàtì, Mọ̀lété, Káfíjà bẹ̀rẹ̀. Tó bá gbà fẹ́ lẹ̀lẹ̀, Mọ́kọ́lá, Ṣómọ̀nà Dápátá, Ìbàdàn sálẹ̀ mọ̀. Bó lè dogun kó dogun, bó lè dìjà kó dìjà, bó lè dogun kó dogun, bó lè dìjà kó dìjà. Apá àbí ogun kọlọ́hún mọ̀jà arógun ẹni agbàwọlé ní ọjọ́ tòní. Sálàáfíà lẹ́wà sí dáadáa ni mo bá yín bí mo ti máa béèrè ní gbogbo ìgbà. Ibi títàn yìí ń lọ ọmọ ti bẹ̀rẹ̀ sí kọ mí lóminú o, ẹ̀yin ń kọ́. Ẹ jẹ́ ń kẹnu bọ̀rọ̀ kí n má fàkókò ṣòfò, àmọ́ gẹ́gẹ́ bí ọmọ tá a kọ́ tọ́gbẹ̀kọ́ ẹ jẹ́ ń kí yín ẹ kú ilé ṣe dáadáa ni mo bá yín. Ó yá ẹ gbé sí bí ọwọ́ yín kalẹ̀ kẹ́ ẹ já nìṣó ìfẹ́ káta ó pa yín lórí ni o. Fàdéra lálàyé Yorùbá ìní tún kí yín lásìkò tí mò ń kàn sí yín. Òwe kan ìní ò mú mi lọ sí inú ti apá ìtàn yìí títọ́jọ́ tòní tá ń lè sọ apá abítá dé apá kẹfà ń là ń bá lọ yìí o. Bí mo ti máa ń sọ tó bá jẹ́ bá àkọ́kọ́ tẹ kọ́kọ́ bọ́ sí orí péèjì wa lèyí ní channel wa ní YouTube tẹ́ẹ̀sì tí mọ̀ tẹ̀lé wa ẹ tẹ subscribe button kẹ́ ẹ mọ̀ tẹ̀lé wa ẹ sì tẹ notification yín kalẹ̀ ìtanilólobó tí ó mọ̀ sọ gbogbo ìgbà tí a bá ti ń tẹ àtẹ̀jíṣẹ́ ìránṣẹ́ sí orí YouTube. Yorùbá bọ̀ wọ́n ní àrùn tí ń ṣọgọ́fà iná ní ṣọ̀ọ́dún, ohun tí ń ṣàbọ̀yàdé gbogbo ọlọ́yà ní mọ̀ wá ń ṣe báyìí o ló dífá fún ìtẹ̀síwájú ìtàn yìí. Ẹ já lọ. Má sì ṣe gbàgbé wípé ó jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn alátìlẹyìn ìkéde Aláàfin Adélú wípé òun ó di Aláàfin lẹ́yìn ikú bàbá rẹ̀ tí ó sì kọ̀ láti kú pẹ̀lú bàbá rẹ̀ bí ìṣẹ̀ṣe ṣe sọ. Ó wà níbẹ̀ nígbà tí Kúrúnmí sọ wípé òun ò ní fi ọwọ́ sí irúfẹ́ ìkéde bẹ́ẹ̀. Nítorí náà Ìbíkúnlé, ìwọ ló bẹ̀rẹ̀ ogun yìí. Bí o bá ní òótọ́ kankan tó ṣẹ́kù, o ò lè padà báyìí o. Ojú Ìbíkúnlé yí padà, baálẹ̀ sì mọ̀ pé òun ti kàn án léèwo. Bẹ́ẹ̀ ni baálẹ̀ Yòsílé, ó dáhùn ní ohùn lẹ̀. Mo mọ̀ pé mo sọ gbogbo nǹkan wọ̀nyí, àmọ́ ǹjẹ́ ẹ̀yin àti Ògúnmọ́lá ti ro iye agbègbè ní ẹkùn Ìjàyè tí Kúrúnmí ń ṣe ìkápá rẹ̀? Àwọn ẹkùn tí wàhálà àti fìtínà ó dé bá bí ọwọ́jà Kúrúnmí bá kúrò lára wọn. Ǹjẹ́ ẹ rò ohun tí yóò ṣẹlẹ̀ sí ilẹ̀ Yorùbá lọ́wọ́ àwọn ọ̀tá wa láti òkè ọya bí a bá yọ òpó ìgbèjà wa àkọ́kọ́ pẹ̀lú ọwọ́ ara wa? Ǹjẹ́ Ògúnmọ́lá tí ń kọrin máa jó lọ mò ń wẹ̀yìn rẹ fún yín ti rò ó ohun tí rògbòdìyàn yìí ó fà bí ohun ọrọ̀ tí yóò di píparun àti àwọn asásàálà? Ó kúkú rọrùn fún ẹ̀yin àti Aláàfin láti jókòó sínú yàrá àpérò láti dáná ogun kí àwọn jagunjagun yín ó lọ fojú winá ogun, kí wọ́n kó èrè bọ̀, kí wọ́n pín tiyín fún yín gẹ́gẹ́ bí jẹyínjẹyín àbí gẹ́gẹ́ bí jẹyínjẹyín. Ò ṣe bìkítà nípa ìrora tí ẹdìyẹ ń là kọjá kí ó tó yé ẹyin tí ó ń gbádùn. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ẹ̀jẹ̀ àti ìlágùn àwọn ọkùnrin tí ń jagun tí ó sì ń farapa ò ṣe jẹ́ nǹkan kan sí yín. Oyèsílé bú sẹ́rìn lójijì. Balógun Ìbàdàn pàápàá jẹ́wọ́ ohun tí ń bà á lẹ́rù. Kí ni àǹfààní Balógun tí ó jẹ́ tí ẹ̀rù ogun jíjà ń bà ọ́?
èmi ló dé tí a fi ọjọ́ ìyàwó tó lè gbẹ́ díẹ̀ lásán bóyá bí a ti gba ìtanràn lọ́wọ́ rẹ tí a sì fi àsíá òjò sílé rẹ tọ̀nà. Ó dákẹ́ ẹ̀rín ó sì súnmọ́ Ìbíkúnlé. Ìwà òjò yìí jẹ́ ohun tí ń yà mí lẹ́nu ó sì ń kọ mí lóminú. Nǹkan kan ò lọ déédé. Ṣé àìsàn ni àbí kí n la? Bá mi sọ̀rọ̀, a lè wá wòsàn tàbí ọ̀nà àbáyọ. A lè. Ìbíkúnlé kò jẹ́ kí ó parí ọ̀rọ̀ rẹ̀ kí ó tó gé e mọ́ lẹ́nu pẹ̀lú ohùn tí ó ń gbìyànjú àti má bínú. Baálẹ̀ Oyèsílé, ẹ̀gbẹ́ yìí tó gẹ́. Ẹ kò fi mọ́ ní ibi fífún àwọn ìyókù mi ní kóríyá láti tàbùkù mi. Ẹ tún wá pẹ̀gàn mi nínú ilé mi. Ẹ lè jẹ́ baálẹ̀ ìlú yìí àmọ́ èmi sì ni balógun àwọn ọmọ ogun. Ìwọ gẹ́gẹ́ bí baálẹ̀ sì gbọ́dọ̀ bọ̀wọ̀ fún èyí. Mo ń pọ́n yín lẹ́ni o torí pé ó wù mí ni kì í ṣe nítorí pé o ní agbára kankan lórí mi. Baálẹ̀ Oyèsílé, wọ́n tún wí lẹ́ẹ̀kan sí wípé kí Ògúnmọ́lá darí àwọn ọmọ ogun lọ sí Ìjàyè. Bí wọ́n bá yege, èmi Ìbíkúnlé yóò kúrò ní orí ipò balógun fún yín ní ọjọ́ kan náà. Èmi Ìbíkúnlé búra pẹ̀lú Ògún. Oyèsílé rò pé kí òun dá ọ̀rọ̀ yìí rú, kóun tún dàárò kí Ògúnmọ́lá darí àwọn ológun lọ sí Ìjàyè. Àmọ́ kí á ló pa èrò yìí rẹ́. Ìbíkúnlé lè máa ṣe dẹ́ẹ̀dẹ́ àmọ́ ó mọ ohun tí ó ń sọ. Bí ó bá jẹ́ alátakò mìíràn ni Ògúnmọ́lá kì í bá tó fi iṣẹ́ ogun rán. Àmọ́ ara gbígbóná àti àbùkù tí ó wà nílẹ̀ tẹ́lẹ̀ láàrin òun àti Kúrúnmí nígbà ogun Ìjàyè àkọ́kọ́ yóò fa àṣìṣe àti fífi ìdí rẹmi nínú ogun náà. Wọ́n nílò Ìbíkúnlé tí yóò fi ara balẹ̀ bí wọ́n bá fẹ́ borí ọ̀gágun bíi Kúrúnmí. Ìbíkúnlé tẹ̀síwájú. Baálẹ̀ Oyèsílé, ó dàbí ẹni pé a kò lè fi ẹnu ọ̀rọ̀ yìí jóná. Bí ẹ bá gbà mí láàyè, mo níṣẹ́ láti ṣe. Oyèsílé tẹjúmọ́ Ìbíkúnlé fún ìṣẹ́jú díẹ̀ kí ó tó fèsì pé mo mọ̀ pé inú sì ń bí ọ ní ṣùgbọ́n mo fẹ́ kí o mọ̀ pé ogun yìí ogun rẹ ni. Kò síbi tí o lè yẹ̀ ẹ́ sí. Kì bá dára kí o jà báyìí o kí o gba oríyìn àti ògo. Ó yí padà ó sì jáde nínú yàrá náà. Lọ́jọ́ díẹ̀ lẹ́yìn èyí, nígbà tí Oyèsílé gba àdìpọ̀, ọfà àti obì tí wọ́n so papọ̀ pẹ̀lú aṣọ pélébé tí wọ́n fi aṣọ ńlá yí, kò yé ohun tí ń ṣẹlẹ̀. Ó ń rò wípé irúfẹ́ èèyàn wo ló fi ránṣẹ́ sí òun àti pé kí ni wọ́n fẹ́. Ó dá a lójú pé kì í ṣe pé wọ́n fẹ́ gba òun pa ni nítorí kò sí agbanipa kankan tí ó mọ̀ tí yóò fi irú nǹkan yìí ránṣẹ́ sí àfojúsùn rẹ̀. Àwọn ẹ̀ṣọ́ tí ó gba àdìpọ̀ yìí ní obìnrin ni ó gbé wá, ará ìlú wọn sì ni, kì í ṣe àtọ̀húnrìnwá. Ó túmọ̀ sí pé kì í ṣe ará ìta gẹ́gẹ́ bí Aláàfin tàbí Kúrúnmí àbí ìkankan nínú àwọn alábàáṣepọ̀ Ìbàdàn. Bí ọ̀kọ̀ọ̀kan nínú àwọn wọ̀nyí bá fẹ́ fi iṣẹ́ ránṣẹ́, wọn ó rán àwọn oníṣẹ́ ní sí iwájú gbogbo ìgbìmọ̀, kì í ṣe obìnrin ará ìlú kan. Ó dá lójú pé kì í ṣe kankan nínú àwọn jagun tàbí ará ìgbìmọ̀ baálẹ̀. Gẹ́gẹ́ bí òfin, gbogbo olóyè pàtàkì tàbí kéékèèké ni ó ní oníṣẹ́ tiwọn tí máa fi iṣẹ́ rán fún ààbò. Kò sì sí èyí tí ń lo obìnrin. Ó bẹ̀rẹ̀ sí ní ro oríṣiríṣi èrò eléyìí tí kò bá mu rárá. Kódà nígbà tí wọ́n gbé oúnjẹ ọ̀sán rẹ̀ wá, ó kàn fi ọwọ́ gún ṣókíṣókí ni nítorí ọkàn rẹ̀ sì wà níbi títú àdìtú àdìpọ̀ àti ẹni tí ó fi ránṣẹ́. Ní ìrọ̀lẹ́wọ̀ nígbà tí wọ́n ń ṣe ìgbáradì ìròyìn ogun tí Bógunrìn olórí ètò ààbò ń fún un ní ọ̀rọ̀ náà, ṣe
ní ọ̀rọ̀ náà ṣẹ̀ṣẹ̀ lójútùú. Ohun ìjà ogun ni ọfà, àmọ́ ohun àlàáfíà ni obì. Ohun tí àwọn ọ̀rẹ́ tímọ́tímọ́ máa ń pín tàbí fi yẹ́ àlejò sí, àmọ́ ìbéèrè sì pọ̀ ju ìdáhùn lọ lọ́kàn rẹ̀. Kí ni ìbáṣepọ̀ méjèèjì, ọfà àti obì, ohun ìjà àti ohun àlàáfíà? Tipátipá ni ó fi gbọ́ nǹkan kan nínú ìròyìn tí Bógunrin ń fún bí ó ti ń yiri ọ̀rọ̀ náà wò. Yorùbá bọ̀ wọ́n ní ọ̀rọ̀ dorí àgbàkodò níbi tí a bá dé yìí. Wọ́n ní afẹ́fẹ́ tó fẹ́ tó pàṣọ nínú yàrá tó kó lọ, ẹ̀ ń wọ tiẹ̀ sọ́rùn kọ́ mọ́ ṣàfihàn o. Ibi tí ọ̀rọ̀ yìí ń dojú kọ lọ rèé o. Ẹ ń gbọ́, tá à ń fi àdìpọ̀ ránṣẹ́ sí baálẹ̀ rẹ̀ sílé. Kí ni tí wọ́n ń fi àrokò wo ni wọ́n ń fi ìdìpọ̀ yìí pa? Àmọ́ tún máa tù wò nígbà tí a bá tẹ̀síwájú. Èèyàn ní pé a ó tún fi àdàgbà ètò rọ̀ síbi tá a bá dé yìí. Ẹ máa fọkàn bá mi lọ. Gbogbo àtẹ̀jíṣẹ́ yín ẹ fi ránṣẹ́. Kí lẹ rí, kí lẹ ń rò? Ìmọ̀ tún máa rí nígbà kan tí ọ̀pẹ mọ̀. Àmọ́ kó tó dìgbà náà, ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, olólùfẹ́ yín Fàdérẹra ọmọ wọn ń bàdàn lágboolé Ògúnmọ́lá ní kí yín pé ó dàbọ̀. Ìbàdàn ni mí, ọmọ Olúyọ̀lé o. Ìbàdàn ni mí, ọmọ Àjòrò sùn. You can see it on